bẹ́ẹ̀ ni lóòótọ́ náà kò rújú nígbà tá Kóredé jà kí ọba orin kọrin nígbà yẹn olórin ẹgbẹ́ kan jáde nígbà yẹn tó criticize ẹ̀ tó challenge ẹ̀ mi nídà àti dárúkọ. orin tí wàá ṣúgà tí ní ó dùn joyin ọ wá pé ìlú wa yíyọ ọbẹ̀ náà ni ó dùn joyin ìlú wa yíyọ ọbẹ̀ náà ni ó dùn joyin lọ. ẹ máa yí pé àwọn kan wọ́n ti nákìdùn ẹ̀ ń gbà wọn wípé ó ṣe mistake pé kò sí ní tó dùn tó tó oyin. ẹ̀yin tèmi ká má tanra wa ká dẹ̀ má parọ́ fúnra wa olórin pọ̀ o olórin yapa gan àwọn tó ń kọ fújì pọ̀ àwọn tí ẹ̀ ló ń ka lè kà wọ́n tán ẹni tó ní good voice wà ẹni tó ń compose wà ṣùgbọ́n sí gbogbo ẹni tó ń compose ló ń kíyèsí lyrics ló ń ro àròjinlẹ̀ o lè sáré mú báírò kó compose kò dẹ̀ kọ́ káwọn èèyàn kò jẹ bó ṣe wà á ti kọ́kọ́ kò ń ṣe gbogbo olórin ló máa ń examine rẹ̀ ló máa ń criticize rẹ̀ ló máa ń mark rẹ̀ káwọn èèyàn tó examine ẹ̀ níta. Nínú ọlá tọ́lọ́run ṣe fún ọba orin King Dr. Saheed Òṣùpá Kóredé Àyìnlá Jàkí #1 ni wípé olórin ẹgbẹ́ ẹ̀ tí ó lè bá níbi ká sọ̀rọ̀ ohun tó ti lọ ohun tó ń bọ̀ ohun tó fẹ́ padà wá nígbà tó máa pẹ́ sígbà tá a wà yìí wọ́n pọ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Sheikh Jaqmal tán ní fún wa lórí ọ̀rọ̀ ọba orin Akóredé Saheed Òṣùpá. Ẹ bá mi subscribe sí Àkọ́ TV, ẹ like ẹ bá mi share kẹ́dẹ̀ comment ẹ ṣé gan kò ní bàjẹ́ fún yín. fúnra Ọlọ́run ní máa foyín sí fún rẹ̀. Allahu Akbar. ọgbọ́ àgbọ́yé bàbá fúnra Ọlọ́run ní foyín sí. Okay. Ọlọ́run a sì mú nǹkan mi amú ṣúgà Ọlọ́run ní ó ní bẹ́ẹ̀ bá fi iyọ̀ sí ṣúgà iyọ̀ sí tíì kò ní dùn bẹ́ẹ̀ bá fi iyọ̀ sí tíì kò ní dùn bẹ́ẹ̀ bá wá fi ṣúgà sọ́bẹ̀ kò ní dùn méjèèjì sì ni adùn ni wọ́n iyọ̀ ní dùn lọ́bẹ̀ ṣúgà ní dùn tíì ẹ wá mú ṣúgà ẹ wá fi sọ́bẹ̀ kò ní dùn tọ̀ ẹ wá mú yọ̀ ẹ wá fi sí tíì ẹ fi sínú gàrí abẹ́ fi inú gàrí ẹgbẹ́ kò ní dùn bẹ́ẹ̀ bá ti wá mú ṣúgà tẹ́ ẹ fi sí tíì yóò wá dùn yóò ju oyin lọ. Masha Allah. ìjọ tí ẹni Saheed Òṣùpá philosopher ni àbí philosopher náà kọ́ philosopher ni Saheed Òṣùpá Ají Saheed Òṣùpá náà Ọlọ́run má bọ́lá rẹ̀ jẹ́. Àmín. wọ́n bí imú ni ó dàgbà pẹ̀lú orin ni àtọ̀hún ní ti ń kọrin bọ̀ kó tó dáyé tí ó bá sì kú níjà Saheed Òṣùpá yóò kú pẹ̀lú orin ni. Ọlọ́run mọ́sà jẹ́mi Saheed Òṣùpá ogun Ọlọ́run má kánjú pa kọ́sànú ẹ̀ ọlá àwọn ẹni Ọlọ́run orin rẹ̀ pọ̀ jù ó ti kọ orin 100 ọdún méjì kalẹ̀ lẹ́nìkan ò lélẹ́ bá. Allahu Akbar. njọ́ kan ti wá kọrin náà ti pẹ́ àwọn èèyàn á takò wọ́n ṣe nákìdù ẹ̀ orin yẹn nígbà mo padà wá ṣe research dáadáa mo padà wá bá wípé ó ṣe research kó tó kọrin òun ni. Allahu Akbar. ọgbọ́ àgbọ́yé bàbá ó ṣe research kó tó ṣe kí ni. kó tó kọ orin yẹn. ń pé orin tí wá ṣúgà tí ni ó dùn joyin lọ. orin tí wá ṣúgà tí ni ó dùn joyin lọ. ó wá pé ìlú wa yíyọ ọbẹ̀ náà ni ó dùn joyin ìlú wa yíyọ ọbẹ̀ náà ni ó dùn joyin lọ. ẹ máa yí pé àwọn kan wọ́n ti nákìdùn ẹ̀ ń gbà wọn wípé ó ṣe mistake pé kò sí ní tó dùn tó tó oyin ṣúgà kò lè dùn tó oyin iyọ̀ ò sì lè dùn tó oyin ó wá ń pe orin tiwa ṣúgà tí ni ó dùn joyin lọ ìlú wa iyọ̀ ọbẹ̀ náà ni ó dùn joyin lọ. mo á rí wípé ńgbà mo wá ṣe research lórí ẹ̀ èmi wá ṣe research lórí ẹ̀ wípé báwo ni ṣúgà ṣe lè dùn ju oyin lọ àmọ́ n tó fi kún táwọn èèyàn gbọ́ yé ṣúgà nìkan làwọn èèyàn gbọ́ wọ́n sì gbọ́ iyọ̀ àyíbẹ̀kọ́ wọ́n wá máa kí ni lóòótọ́ ṣúgà ó dùn tó yin iyọ̀ náà ó dùn tó oyin àmọ́ tí iyọ̀ bá ti dé bí ọbẹ̀ ó dùn ju oyin lọ. Masha Allah. ọgbọ́ àgbọ́yé bàbá. ayé ẹ̀ kílẹ̀ pé ayé ẹ̀ la gbé síhun bẹ́ẹ̀ bá jẹ ọbẹ̀ ìwọ́n ń jẹ ọbẹ̀ nísìnyí ó ń fi ọbẹ̀ jẹ àmàlà abófin jẹ pando abófin jẹ sẹ̀mó ọ̀ ń wá sí wọ́n á wá ẹran lérí ọbẹ̀ ẹnìkan wá gbé oyin kalẹ̀ ní wọ́n ń lá oyin kó tó wá ní kọ́dà oyin tí ń lá yóò dùn ju ohun tó ń jẹun à ọ̀ya wèrè nù. wá lè máa ṣe bẹ̀ kọ́ dọ̀yìn sí. abẹ́nìkan mu tíì
ń fi búrẹ́dì mú ń gbádùn ẹ̀ wọ́n kẹ́ wá ní wọ́n tọ́ oyin lọ kọ́dọ̀ oyin tí ó dùn ó lè dùn sí ṣúgà lọ àmọ́ ń gba ṣúgà bá ti débi tí wọn ò bí ìyá oyin dá toró oyin náà fúnra ara rẹ̀ kóun náà tó gbádùn ayé àfi kẹ́ dàwọn náà sí ti. Masha Allah. ẹ gbọ́ Àgbọ́yé bàbá. ẹ lọ ẹ ń gbọ́ ńgbà tí ó wà kọ̀ǹkẹ́nu orin wa ṣúgà tíì ni èyí ń pẹ́ ṣúgà tá a fi sínú tíì ni yóò dùn ju oyin lọ báwọn ìlú ayọ̀ ọbẹ̀ náà ni ó dùn ju bí ọyọ bá ti dé bí ọbẹ̀ ó ti báwọn ó dùn ju oyin lọ ebi kì í pani káláyin ọgbọ́n ìtumọ̀ tó ṣùpá ń wínú ebi ò ní pààyàn kéèyàn láyin definitely ẹni tẹ́bi bá ń pa tó bá gbọ́ orin tiwa yóò gbádùn rẹ̀ tẹ́bi ò ní pa má ntí òjì ó lo oyin nù ni. Masha Allah. so òṣùpá ọgbà research púpọ̀ àgbà research àbíkílẹ̀ máa ń pè iná lòṣùpá philosopher ni ọlọ́mọdé ó bàjẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń gbọ́ tiwa náà tí ń dùn máa yín létí àìnú dùn mọ́ ọlọ́run ò ní fi sí fún yín owó tẹ́ ẹ fi ra dátà ọlọ́run kò ní tá lọ́wọ́ yín Àmín. alibarikola èyí tẹ́yìn fi ń wò yí dáa obìnrin kan mẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin dátà tí wọ́n ń ra owó oúnjẹ wọ́n fi ra dátà